a ní jẹ́ kí tí yín ó di lórí ọ̀rọ̀ àáfàá Sulaiman àti umurodi àti pásítọ̀ àti ọmọ rẹ̀ sójà tí wọ́n la igi mọ́ lórí tí orí tí ipọ́n sọ ní gbogbo tí wọ́n ń nà wọ́n lórí ìyànjẹ. Ibi tọ́rọ̀ tún dé dúró lẹ́nu àsìkò ìsìn látún mú wá fún yín. Pásítọ̀ náà ti bọ́ta, ó ti ń pe àwọn tó yẹ kó pè, ṣùgbọ́n lára àwọn tí ó pè tí ń bá sọ̀rọ̀ òun la fẹ́ kẹ́ ẹ gbọ́ gbogbo tí pásítọ̀ sọ. Gbogbo tó sọ yìí a fẹ́ kájọ gbé yẹ̀wò kí lẹ rí sí. Ṣé ọ̀rọ̀ yìí kí ni ìwòye tí yín lórí ẹ̀ pẹ̀lú tí a gbọ́ ní tá a fà sọ? Kí ni ìwòye lórí ẹ̀? Ìgbésẹ̀ wo lẹ fẹ́ ká gbé? Ṣé ká máa tẹ̀síwájú lórí ìgbésẹ̀ tá a ti gbé ni àbí ká sì ní sùúrù? Nítorí ọmọ Yorùbá tá tó mú wá fún ènìyàn o. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́, ẹ káalẹ́ níbi gbogbo tẹ́ ẹ ti ń gbóhùn wa. Ẹ káàbọ̀ sí orí Òjíṣẹ́ TV níbi tí a ti máa ń mú oríṣiríṣi ètò wá fún wa lórí ọ̀rọ̀ ayé wa. Tẹ́yin náà bá wò ẹ fi kọ́gbọ́n, àwa náà á wò a ó fi kọ́gbọ́n. Ẹ bá wa like, ẹ bá wa share, ẹ bá wa comment sí orí Òjíṣẹ́ TV. Pàápàá jùlọ ẹ bá wa tẹ notification bell so that a bá upload ẹ̀yin lẹ máa kọ́kọ́ máa rí ohun tí a bá gbé jáde sí orí Òjíṣẹ́ TV. Ṣé wá rí nǹkan tó mú wá fún wa lénìí? Ara ọ̀tọ̀ ni ó lágbára. Mo fẹ́ kẹ́yin náà jókòó kẹ́ wá lọ wo ohun tí a mú wá fún wa lénìí. Ó yá ẹ wá lọ wò. Gẹ́gẹ́ bá a sọ pé a ní jẹ́ kí tí yín ó di lórí ọ̀rọ̀ àáfàá Sulaiman àti umurodi àti pásítọ̀ àti ọmọ rẹ̀ sójà tí wọ́n la igi mọ́ lórí tí orí tí ipọ́n sọ ní gbogbo tí wọ́n ń nà wọ́n lórí ìyànjẹ. Ibi tọ́rọ̀ tún dé dúró lẹ́nu àsìkò ìsìn látún mú wá fún yín. Pásítọ̀ náà ti bọ́ta, ó ti ń pe àwọn tó yẹ kó pè, ṣùgbọ́n lára àwọn tí ó pè tí ń bá sọ̀rọ̀ òun la fẹ́ kẹ́ ẹ gbọ́ gbogbo tí pásítọ̀ sọ. Gbogbo tó sọ yìí a fẹ́ kájọ gbé yẹ̀wò kí lẹ rí sí. Ṣé ọ̀rọ̀ yìí kí ni ìwòye tí yín lórí ẹ̀ pẹ̀lú tí a gbọ́ ní tá a fà sọ? Kí ni ìwòye lórí ẹ̀? Ìgbésẹ̀ wo lẹ fẹ́ ká gbé? Ṣé ká máa tẹ̀síwájú lórí ìgbésẹ̀ tá a ti gbé ni àbí ká sì ní sùúrù? Nítorí ọmọ Yorùbá tá tó mú wá fún ènìyàn o. Gẹ́gẹ́ bí ẹni tó ń fẹ́ àlàáfíà, gẹ́gẹ́ bá sì mọ̀ pé ẹ̀sìn Islam ẹ̀sìn wà àlàáfíà náà ni. Kí ni èròǹgbà yẹn? Jẹ́ ká pàdé ní comment section. Ẹ gbọ́ ohun tí pásítọ̀ yẹn sọ. Adúpẹ́ ẹkú àtàrọ̀ sà. Àtàrọ̀ ni. Ẹ pẹ̀lẹ́ sà. Yes. Ẹjọ́ ó ní rízì bíi méjì tí mo fi pè yín sà. Okay. Mo kọ́kọ́ fẹ́ kí yín pé ẹ ṣe wọn ọjọ́. Ọlọ́run kàkí. Ẹ kú dìde. Okay. Bọ́dà gan mo gbọ́rò yín tí ẹ ṣe nígbà tí brọ́dà yẹn, àáfàá tí ó rí brọ́dà yẹn tí wọ́n bẹ̀rẹ̀ sí náà wọ́n ṣá tí ẹ fi sọ pé kó stop ẹ̀. Mo appreciate yín gan. Ọlọ́run kàkí. Ọlọ́run bá mi dúró tì yín sà. Ọlọ́run kàkí. Ẹ ṣe gan. And then mo tún fẹ́ kí fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ìgbìyànjú yín lórí àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ àti àwọn àdúró tí kọ̀rọ̀ tí mò ń gbọ́ gan tẹ́yìn gan mọ̀. Mo mọ rírì yín. Ọlọ́run kàkí. Ẹ pẹ́ fún wa. Ọlọ́run kàkí. Ẹ ṣeun gan sà. Èyí tó wá fẹ́ dàbí èyí tó fẹ́ kẹ́yìn rẹ̀ tí mo torí rẹ̀ pè yín. Okay. Lórí ìrìn àjò èmi àti àáfàá. Okay. Ìrìn àjò yẹn gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ ẹ́ rí pé ó ti gùn díẹ̀. Bẹ́ẹ̀ni. Ó ti gùn díẹ̀. Léyìí tọ́lọ́run sì ti lò yín àti ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn pé kó sẹ́tù. Láìsí pé kìí dẹ̀ sí pé bóyá akọ̀rọ̀ sí yín lẹ́nu wípé kó má sẹ́tù. Àwọn kankan nìkan bẹ tí kò yí àwọn kan. Léyìí tí ó sì ṣe pàtàkì. Bí èmi àtẹnìkan tá a jọ ń sọ̀rọ̀ lánàá wípé èèyàn bá fẹ́ pa Muslim ni kó sọ pé kó má pèrun. Ń bẹ nínú ìlànà Mùsùlùmí ni kí wọ́n pèrun tó bá ti tásìkò tó yẹ kí wọ́n kírun. Àwọn kankan ń bẹ nínú ìrìn àjò ìgbàgbọ́ tí ó já sí pé ìgbékalẹ̀ yẹn ni ń máa ń ṣòro yí padà. Ẹ bá dẹ̀ kíyèsí dádì nínú àwọn
ọ̀rọ̀ tá a ti sọ sẹ́yìn ẹ dákun sí máa gba táìmù yín báyìí. No. ok nínú àwọn ọ̀rọ̀ tá a ti sọ sẹ́yìn àtàwọn kan tó ti ṣẹlẹ̀ sẹ́yìn ẹ rí i pé à ń sọ ń gbà yẹn gbogbo èèyàn ló mọ̀ wípé àwa la kọ́kọ́ kó débẹ̀ yẹn kìí ṣe ọdún kan kìí ṣe ọdún méjì kìí ṣe ọdún mẹ́ta kìí ṣe ọdún mẹ́rin kó tó di pé àfa kó dé èyí náà ló wá fa àwọn kankan àtàwọn kankan tí ó ṣẹlẹ̀ tí àti lè faramọ́ àwọn kankan ló fi nira díẹ̀ ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí ìrànlọ́wọ́ yín ni mo wá fẹ́ nítorí kò sẹ́ni tí ó fẹ́ gbà mí gbọ́ èmi gan tí ẹ̀ wúlẹ̀ sọ ọ́ mọ́ torí kò sẹ́ni tó gbàgbọ́ wípé ìrìn àjò ohun tó ṣẹlẹ̀ níjọ́ Sunday yẹn pé mi mọ̀ nípa wíwá àwọn ọmọ sójà kéékèèké yẹn kò sí ẹni tó fẹ́ gbàgbọ́ èmi náà tí ẹ̀ wúlẹ̀ sọ ọ́ mọ́ torí pé ihun téèyàn ò ní gbàgbọ́ kí làbùrọ̀ máa sọ bíbélì sì sọ pé ká má búra tó túmọ̀ sí pé ó ní kí bẹ́ẹ̀ ni wọ́n jẹ́ bẹ́ẹ̀ ni kí bẹ́ẹ̀ kọ́ wọ́n jẹ́ bẹ́ẹ̀ kọ́ àbùrọ̀ wa ẹ̀ṣẹ̀ máa sọ bí n bá tiẹ̀ purọ́ iwájú irú yín tá dàgbà sí kọ́ irúwájú irú yín tá dàgbà sí lọ́wọ́ yìí kọ́ ìwà wulẹ̀ tí ẹ̀ sọ ìwulẹ̀ sọ mọ́ wípé ìmọ̀ báwọn ọmọ yẹn ṣe wà nǹkan kan tó bá já sí pé mo mọ̀ bí wọ́n ṣe wá ni ìní máa wàásù lọ́wọ́ kí n jáde kúrò nínú wàásù kí n wá sọ pé ó yá kí ló ṣe bẹ́ẹ̀ yẹn ó yá wọnú church àwọn yẹn lè jẹ́rìí sí i ìṣe nínú mi bàjẹ́ pé yé kí ló wá ṣe mí yìí kí ló wá ṣe ní táìmù yìí mo ní ó yá wọnú bí wá mo ké microphone aláàjì microphone ń bẹ lọ́wọ́ mi tí mo fi ké microphone yẹn ò tí ì wà ń pípa torí pé mò ń wàásù lọ́wọ́ ni ṣé wá rí ìgbà tí n fi sọ pé ìwé àwíjàre o mo kàn ń sọ tòótọ́ fún yín ni o ìgbà tí n fi sọ wípé padà wá ń bí mo ti realize wípé lẹ́nu ọ̀nà church gangan mo ti pé padà wá ń bí ìgbà tí n fi realize mo ti rí wípé àwọn kan ìmọ̀ bọ̀tọ́dà pé àáfà àti lára àwọn tó wá síbẹ̀ tó jẹ́ sọ́jà yẹn ni wọ́n ti ń lura wọn lókè ìgbé wa ta lókè ìyẹn níbi iwájú ilé àfà gangan ẹ bá kíyèsí ibi step ọ̀dọ̀ wa yẹn ibi step yẹn ọmọ yẹn òun ti sọ̀kalẹ̀ síbi step yẹn mo wá pariwo bó ṣe wá rí pé wọ́n pariwo tí wọ́n ti ń jà lókè tí wọ́n ti ń lura wọn àti ọ̀kan lára àwọn sọ́jà yẹn ọmọ èyí tó wá bá mi yẹn òun náà ti gbọ́ pé wọ́n tún ti ń jà wọ́n lu ọ̀kan lára àfà ti ń lu ọ̀kan lára ọmọ táwọn jọ wá òun sáré padà tẹ́mọ̀ ẹ ti mọ̀ wọ́n pé corporation máa ń bẹ láàrin wọn ó sáré padà pé yé wọ́n ti ń lu èkejì òun ẹ wò pẹ̀lú ìbànújẹ́ lèmi náà ti sáré tẹ̀lé pé padà wá ń bí pẹ̀lú pé kí n pàṣẹ fún kódà gan mo tún sọ fún mo ní tí wọ́n bá bí ọ̀dà kọjá ń bẹ̀ yẹn ṣùgbọ́n torí èkejì rẹ̀ tí wọ́n ti ń lù yẹn ó ní láti gòkè yẹn lọ tẹ̀rí gígòkè lọ tí ó gòkè lọ báyìí èmi náà sáré tẹ̀lé kí n lè pè é padà bí bojú ẹ̀yìn tá a fọ́ bojú ẹ̀yìn báyìí wọ́n mú àdá tí wọ́n fẹ́ fi pa màálù yẹn wọ́n yọ àdá yẹn sí mi ni ṣẹ́ni bí wọ́n ṣe yọ àdá yẹn wọ́n wá ń sáré bọ̀ wá sọ́dọ̀ mi pẹ̀lú ìbínú wọ́n ti gbé àdá sókè wọ́n fẹ́ fi sá mi ọlọ́run ló yọ mí o tí mo dọ́jì ẹ̀ dídọ́jì tí ń dọ́jì ẹ̀ báyìí mo kàn ṣubú mo wó lulẹ̀ ni bí mo ṣe wá wó lulẹ̀ ni àfa wa bò mí mọ́lẹ̀ wọ́n wá lù ní débi pé ìwúlẹ̀ fẹ́ sọ sórí bóyá kí n kúkú lọ sínú ohun tí mo fẹ́ dàrẹ́ wọ́n wá lù mí débi pé èmi wá gbọ̀nà police station kí n lè lọ report ìgbà tí n fi sọ pé mo lọ police station mo dé police station ìjà yẹn ti wá dé ńlá tẹ wá rí gbogbo ohun tí wọ́n ṣe lẹ́yìn ìgbà yẹn ìmọ̀ sí mọ́ ojú ẹlẹ́dàá yín tó ìmọ̀ sí mọ́ now láti wá má wulẹ̀ sọ àwíjàre àti àwídùn mo wá fẹ́ràn lọ́wọ́ yín ìrànlọ́wọ́ àkọ́kọ́ ni ẹ jọ̀ọ́ mo fẹ́ kọ́lọ́hun ó lò yín fún wa láti pa ní ọ̀rọ̀ yìí pátápátá ìrànlọ́wọ́ ẹ̀kejì mo fẹ́ kẹ́ dákun ẹ ràn mí lọ́wọ́ mo fẹ́ kẹ́ jẹ́ kí àáfà ọ mọ̀ wípé ìsìn tá a ṣe ní ọjọ́ Sunday tí ṣẹlẹ̀ yẹn fi ṣẹlẹ̀ òun náà ni ìsìn tá a fẹ́ ṣe níbẹ̀ yẹn mọ̀ tá a bá tún ti lọ bẹ̀ yẹn ayà lọ kẹ́rù wa ni mo ṣe tán àti kó bẹ̀ yẹn pátápátá
kódà gan tọ́lọ́run bá ní kárẹ́ni tí ó rà lójú ẹsẹ̀ mo rẹ́dí àti ọ̀rọ̀ ọmọ tí ẹ̀ rẹ́dí kọ́ mo ti kó ń bẹ̀ yẹn àwọn ẹrù wa ti ń bẹ́ẹ̀ àti ilé lórí ọ̀fẹ́ àti débẹ̀ lára àrùn lọ́wọ́ tí mo nílò lọ́dọ̀ yín náà ni pé bẹ́ẹ̀ sì ràn wá lọ́wọ́ tó fi já sí pé táìmù tábà lọ kẹ́rù wa kò ní í sí pé bọ́yá ìjà mi ò tún ṣẹlẹ̀ mọ́ torí pípadà síbẹ̀ yẹn tábà padà síbẹ̀ yẹn a lọ kẹ́rù wa yà ni torí pé èmi ti ṣe tán mo tiẹ̀ ti ṣe tán kọ́ àti kú òǹbẹ̀ yẹn ẹrù wa lọ́kàn kù ń bẹ̀ èmi náà fẹ́ wá ẹni tí ó rà á property wa wà lórí rẹ̀ èmi náà ti ń polongo kódà gan mo ti ń sọ fáwọn yẹn pé mo fẹ́ afẹ́ tabẹ̀ yẹn o afẹ́ tabẹ̀ yẹn o tó bẹ̀ láti sọ fúru yín pé ẹ dákun tẹ bá rẹ̀ tí ó bá wa rà á ẹnu mi ọ̀gbá ní náà mo fi ń sọ wípé ọkàn wù mí kí àfa ọgbọ́ látẹnu yín wípé mo wí bẹ́ẹ̀ kọ̀sálẹ̀ àfa ò lè pè yín ló purọ́ láéláé èmi náà ò lè purọ́ fẹ́yìn mo fẹ́ káàfọ́ mọ̀ wípé mo ti kú ńbẹ̀ yẹn àti lọ kẹ́rù wa ńbẹ̀ lókun àti kí n tún rẹ́ni tí ọ̀rà bẹ̀ á rìn síwájú dáadáa níbi tá a fi ní disturb anybody ìdí rèé o number 1 ni wípé mo fẹ́ kálàáfíà ọjọba number 2 ni wípé bá a ṣe máa ń kọrin ta máa ń lùlù kì í ṣe pé a fi ń ṣèkà. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Akí gbogbo ẹ̀yin mọ̀yá mùsùlùmí káàkiri àgbáńlá yóò wípé àlàáfíà Ọlọ́run ló máa bẹ́ẹ̀ ní kankan wa gbé. Brọ́dà wa Suleiman tí ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ sí ní ìlú Ìṣẹ́yìn níjẹ̀ẹ́jọ́ ibẹ̀ ni a wà báyìí. So pẹ̀lú ògbó Ọlọ́run àwọn àgbàlagbà mùsùlùmí lágbàáyé wọ́n ti dìde. So àwọn àmbẹ̀ pẹ̀lú wọn bọ́dà wa ní ìṣẹ̀lẹ̀ ẹbá sọ́kànlá mọ́ wọn gbogbo ẹ̀yin tí ẹ ń bẹ̀rẹ̀ pé bọ́dà Suleiman dá pé ẹ fẹ́ justice fún ìyàwó wọn àti àwọn ẹlẹ́hàá àwọn dẹ̀ ni wọ́n ń dùn ló àtàwọn náà gan ẹjẹ́ tí wọ́n lórí yín ẹbá sọ́kànlá mọ́ wọn. wọ́n lè fọ́ọ̀kì wọn lórí. ibẹ̀ lélẹ̀ so ẹbá sọ sẹ́yìn wọ́n lè wà alhamdulilah so àwọn lélẹ́yìí àbúrò ẹlẹ́hàá tí wọ́n ṣe léṣe náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ so ìyá àgbà tí kódà wọ́n tún bá ìyá wọn àbí màmá wọn létí wọ́n gbá wọn létí o àgbọ̀ yẹn sójà ni nínú àwọn sójà yẹn wọ́n gbá ìyá wọn létí so pẹ̀lú ìyọ̀ǹda náà ṣe àwọn ọjọ́ àwọn jẹ̀mọ́ nàkọ́mí o Ọ̀yọ́ sì ti lápapọ̀ akínyìn pé ẹkú dìde o so wọ́n ti dìde sọ̀rọ̀ yìí àmọ́ ìdìde yẹn ó ní láti kún ju báyìí lọ torí in tó ṣẹlẹ̀ yìí àdúpẹ́ fọlọ́run tó lè pé tó bá yíwọ́ kí là bá máa sọ lẹ́nìí èmi ló péjọ mẹ́jọ kí là bá máa sọ lẹ́nìí so pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run àwọn ọba tí wọ́n jẹ́ coordinator àkọ́mí Ọ̀yọ́ state so àwọn náà máa bá wa comment wọ́n dẹ̀ mú wa rìn níbi tí ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ gan bí báńdìrì wọn bó ṣe jẹ́ gbogbo ìfẹ́ gbọ́lá tẹ̀mí ní sá ẹ bá sálámà. a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àkọ́kọ́ kí àwọn sẹ́fì ọ̀sọ́ tí wọ́n wá láti ìlú Èkó nítorí ọ̀rọ̀ yìí torí pé ọ̀rọ̀ yìí ṣe wá ní kàyéfì ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé àwọn ẹlẹ́hàá wà dáadáa àfáà náà sì wà dáadáa nílùú Ìṣẹ́yìn láwàá Christ Apostolic Church ó lè wò ó ní àwa ńbẹ ilé àfáà wa Suleiman inú kọ́mpáàdì wọn láwàá àwọn ẹlẹ́hàá lẹ́rí tí wọ́n dúró yìí a rí pé tá a bá wọlé bá a ṣe ń bọ̀ láti street ó ní main road ló wá báyìí close gan ni. so bíbẹ̀ yẹn ṣe wá close wá sálẹ̀ báyìí ni àfáà sì ní wájú ilé àfáà ni ibi tí àfáà ti pa ẹran ẹran yàtọ̀ lọ́wọ́ àwọn bàbá wa níjọ́ léyà ibi tí wọ́n ti pa ẹran ni ẹ rí dáadáa so fẹ́ǹsì wọn ni ẹ wo distance church ẹ wò sí and residence area níbí tẹ́ bá wò dáadáa ilé ni wọ́n kọ́ ẹ̀ ilé àfáà náà ló tún ilé ni wọ́n kọ́ ẹ̀ ilé àfáà ló tún dé ogbó bí. nígbà pẹ̀lú àwọn ìgbìyànjú tá a ṣe ládùúgbò yìí a rí i pé àfáà jẹ́ tó kóyàn mọ́ra torí pé ilẹ̀ wọn ló dé ogbó wọ́n wá mọ̀ọ́mọ̀ fi àyè lẹ̀ wípé káwọn èèyàn tún lè máa wọlé láì lè mọ̀ pé àfa àwọn tí wọ́n nífẹ̀ẹ́ gbogbo àwọn ẹ̀sìn wọn kó àwọn ẹlẹ́sìn yìí náà mọ́ra so o lè rí wò tí gbogbo ẹ̀ ti ó ní chọ́ọ̀chì wà á nì ẹ wo chọ́ọ̀chì òdìra wọn lọ́wọ́ ibi iwájú chọ́ọ̀chì ni wọ́n ti wọ́ toyún wọ́n wọ́ wọn mọ́lẹ̀ ń bẹ̀ tí ọmọ pásítọ̀ tó jẹ́ sójà ó wá dúró lórí tó Dámilọ́lá olóko ẹ̀ ó wá dúró lórí àfa àbáyé tí wọ́n fi wá bí pé wọ́n mú wọn lọ wọ́n fọ̀ nǹkan mọ́ wọn lórí eléyìí kò dáa tó
ìbànújẹ́ ló jẹ́ fún wa wípé àwọn kan nínú ìlú tá a sì wà yìí tó jẹ́ wípé gbogbo àwa láyé kájọ kó ní ọdún iléyá tó yẹ káwọn afọ wà níbi tí wọ́n ti ń yọ̀ ìbànújẹ́ ni wọ́n kó wa bá ṣùgbọ́n adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé ẹ̀mí kan kò sọnù adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run so adẹ̀dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ̀ fọ́lọ̀ kí ni ẹ̀yin pé lágbára lọ́wọ́ Ọlọ́run ìdájọ́ òdodo yóò ṣẹlẹ̀ lórí ètò ìṣẹ̀lẹ̀ ìdájọ́ òdodo là ń fẹ́ lórí ọ̀rọ̀ Alfa Sulaiman àti pásítọ̀ Christ Apostolic Church tó wà ní Òkè Ìmúṣẹ ní Ìsẹ́yìn ìdájọ́ òdodo là ń fẹ́ adọ̀gbọ́ àwọn ọmọ Nàìjíríà náà wọn ò ní fọwọ́ bò kankan lé lórí so adúpẹ́ lọ́wọ́ kábíyèsí àti bàbá wa ìmáàmù tí wọ́n wà ní ìlú Ìsẹ́yìn pé wọ́n jẹ́ kí peace ó wà ní ìlú yìí torí kò bá ti bọ́ọ̀lì jù báyìí lọ àwọn ọmọ ogun Islam ò bá ti débì pẹ́rọpẹ́rọ pé Ọlọ́run àwọn bàbá wa ìmáàmù fún gbogbo ilẹ̀ Ìsẹ́yìn àti bàbá wọn náà ni bàbá wa ìmáàmù Ìsẹ́yìn àti bàbá wa kábíyèsí pẹ̀lú investigation wa a rí pé bàbá wa kábíyèsí wọ́n gbé ìgbésẹ̀ tó yẹ kí wọ́n gbé lórí ọ̀rọ̀ yìí wá láti panẹ́ mọ́ jẹ́ kí wàhálà kó ṣẹlẹ̀ nínú ìlú Ìsẹ́yìn tá a wà yìí Ìsẹ́yìn ò ní bàjẹ́ Ọ̀yọ́ state náà ò ní dàrú adẹ̀dúpẹ́ lọ́wọ́ commissioner of police of Ọ̀yọ́ state pé àwọn náà ti gbé gbogbo àwọn ìṣẹ̀ tó yẹ kí wọ́n gbé adúpẹ́ lọ́wọ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ pé àwọn náà ti ń gbìyànjú láti gbé gbogbo àwọn ìṣẹ̀ tó yẹ gbogbo àwọn olóyè ẹ̀sìn látòkè délẹ̀ bàbá ààrẹ mùsùlùmí fún gbogbo ilẹ̀ Yorùbá land aṣáájú àdínní fún Ọ̀yọ́ state àti gbogbo àwọn olóyè ẹ̀sìn tó kù the Muslim community chairman Alhaji Akole Sani àti secretary wọn Alhaji Siyambade Murisik wọ́n jọ gbé ìgbésẹ̀ yìí pé a fẹ́ kí peace ó wà lọ́yọ̀ state ìsìn tí wọ́n wá ṣe ń bílíọ̀nù akọ́lá ni wọ́n mọ̀ wá ṣe é ṣe o àwọn náà ti mọ̀ ipá wọn ti dáràn lẹ́ ọ̀rẹ́dì ọ̀nà tí wọ́n dá ní òjẹ́ wọn wà fún àkọ́lọ́ ni wọ́n mọ̀ ṣe é ṣe o àfọ àwọn Ridwan láì àwọn ni wọ́n jẹ́ kí àwọn ọmọ tí ń ṣẹlẹ̀ nílùú Ìṣẹ́yìn if not because of him àbámọ̀ ti mọ̀ kankan tó ń ṣẹlẹ̀ so abẹ́lọ̀ fún Ọlọ́run jẹ́ kọ́rọ̀ yóò dàrú àfọ àwọn Ridwan láì ọ̀rọ̀ yóò ní dàrú láíláí lẹ́yìn forí sápátá ẹ̀yìn ni òun mọ̀ fọ́ sápátá forí ẹ̀yìn ni ẹ̀yìn ni òun mọ̀ fọ́ àwọn ọmọ ogun Ìsìlámù àwa la ògbó rí àwa la ògbó rí o àwọn ọmọ ogun Ìsìlámù àwa la ògbó rí ẹ wá rí brother wa Alfa Sulaiman tí ìṣẹ̀lẹ̀ sí Alfa Sulaiman ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí ẹ̀kọ́ ni ẹ̀kọ́ ló jẹ́ fún mùsùlùmí ẹ̀kọ́ ló jẹ́ mùsùlùmí ètò yàn nígbà wọn bá tọ́ mùsùlùmí ni mùsùlùmí tó máa sọ̀rọ̀ láyé níjọ́ tí wàhálà yìí ti bẹ̀rẹ̀ ẹwà mọ́mọ́ra tẹ́ ẹ ti ní látàyè ìgbà tí wọ́n ń pariwo dì í lọ́wọ́ tó fi ìjọba náà sì fààyè gbà kéèyàn máa fariwo dẹ́lòmíì lọ́wọ́ torí àìlera ara wa àwa la mọ̀ ẹ wá ń ṣe faradà títí láti gbà yẹn tó fi wá di ọjọ́ òní tí bàbá wa ní aláṣẹ tí a ti dá sí ṣe pé ọ̀rọ̀ yẹn ti lágbára nìyẹn tí ó sì yí padà náà tó fi wá di eléyìí so ẹ̀kọ́ tí bẹ́ẹ̀ náà ni pé mùsùlùmí gbọ́dọ̀ ní faradà títí tí àṣírí aláṣejù ó fi tú àṣírí tú bí eléyìí ni ọlọ́dà gbanimọ̀ yín lọ banidúró tì má jẹ́ kí àìsàn yìí má jẹ́ kí ó yí sí mi lára ọ̀nà tóbi ọlọ́wọ́ba àwọn àyà wa tí wọ́n wà nínú ilé tí wọ́n wọ pamọ́ fún Ọlọ́run tí wọ́n ṣe lọ́sẹ̀ ọlọ́dà gbanimọ̀ ní àlàáfíà ọ̀nà tóbi ọlọ́wọ́ba brọ́dà wa náà tí ó sì bí tọ́jú ẹ̀gbọ́n wa brọ́dà sùn tí ó sì bí tí wọ́n ṣe lọ́sẹ̀ náà ọ̀pọ̀lọpọ̀ náà àwọn tá a pè ní sọ́jà igan ó ṣeé ṣe kọjá pé fèkì wà láàrin wọn torí pé sọ́jà ó mòfin àyà nínú orílẹ̀-èdè Nàìjíríà yìí gbogbo wa la mọ̀ pé sọ́jà ò kì í ṣe wọn kì í gbégbèsè tí ó lálàáfíà sọ́jà yìí ṣe sọ́jà gbogbo wa mọ̀ doubt pé sọ́jà ni ó wà mọ́ àìrírú ẹ̀ sọ́jà yìí dúró bẹ́ẹ̀ ṣùgbọ́n wọn wá ní sọ́jà nínú kó jẹ́ pé kò tí ì mọ̀ọ́sẹ́ tó ó lè má tí ì mọ̀ọ́sẹ́ tó bá jẹ́ sọ́jà tó tọ́ kò tí ì mọ̀ọ́sẹ́ sọ́jà wà á yọ gbé ya máa léyìn ó mú kí wá léyìn lọ sọ́jà ò ní ṣerú ẹ̀ and then ọ̀rọ̀ tó bá rí báyìí sọ́jà ò kì í dá sí ọlọ́pàá ní mọ́ wá yanjú ọ̀rọ̀ báyìí kì í ṣe sọ́jà so ara ń fọwọ́ sáwọn sọ́jà yẹn náà so àmọ́ pé ìjọba náà tún gbé gbèsè lórí ìyẹn náà tí ọlọ́run bá lánàá yóò bá ní sàánú ẹ̀ lọ́kàn wa ó lè Nàìjíríà ò ní dàrú Ìṣẹ́yìn ò ní dàrú ìpínlẹ̀ Ọ̀yọ́ ò ní dàrú wọn làwọn máa ṣe aláwọ̀ Alhaji wa Gani Abdulsalam láti Muslim community of Ọ̀yọ́ ẹ ṣe sáà ni àbúrò wa dùn ilé olóyin nísìnyí lókè ẹ̀yìn lọ Ìbàdàn lọ tọ́jú ẹ̀. àwọn tí ò tí ì gbé àtàwọn tó gbé
bọ́lọ̀ ń ṣe kádàrá ni ọlọ́run fẹ́ kó dúró àsìkò yìí náà ni ní ìsìn tó tá a rí ni wípé àwọn pásítọ̀ wọn nà àfà wọn nà ẹlẹ́yà wọn wọlé ẹ̀ wọ́n ti gbogbo rẹ̀ ìgbà tó yẹ ká gbọ́ là tó gbọ́ tó bá gbé ìgbà tí kò yẹ ká gbọ́ là bá gbọ́ ṣọ́ọ̀ṣì yìí ọ̀yẹ́ kọ́ wa wọ́n láì kọ̀ yẹ kọ́ wa nǹkan mẹ́rin làwọn mùsùlùmí ní láàbí máa ń jà tá a bá ti ṣe ẹ̀yà tó a ṣe sùúrù bẹ́ẹ̀ ṣe ní sùúrù a ṣe sùúrù dáadáa tó bá wá di pọ́nítọ̀ ń jọ tó ṣe a wà bẹ̀rẹ̀ sí ní àjọsọ ọlọ́run àti kínní àti kejì constitutional nǹkan a wà pé ọlọ́run sóò ti rí wa láì kò ní ẹ̀sìn pásítọ̀ dóò tó ní ẹ̀sìn ló fi hàn pé ọkàn kan rẹ̀ léèmọ̀ gbogbo ọjọ́ tẹ́ ẹ bá ti rí mùsùlùmí àti àwọn míì tí wọ́n bá ti ń jà tí ìbá ti pé mùsùlùmí ló terrorize ẹ rí i pé àwọn tí yóò ní lẹ́yìn àwọn ìlẹ́yìn tálẹ́rí tó borí ọlọ́run rí kò sí lè sí. bó ṣe rí òun náà mọ̀ gbọ́ngbà tó bá wo ilé yìí kọ́ mọ̀ pé nígbà fáwọn aṣọ lẹ́ẹ̀kan gbẹ̀yìn bá forí sàpàtà ẹ̀yìn yóò fọ́ bá pàtà forí sẹ́yìn ẹ̀yìn yóò fọ́ ní kí wọ́n ṣe bá wọn sí agbọ́ nínú tí wọ́n rí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ pé àwọn kan fẹ́ borí ní skul wọ́n ní no wọ́n fẹ́ kọ́mọ́lá wọ́n ní kílẹ̀ ń ṣe kí ọ̀rọ̀ nìyẹn láti ọ̀dọ̀ Alhaji Isi Akunle Sani tó jẹ́ kí a mọ̀ sí Muslim community ṣùgbọ́n ó dùn wá púpọ̀ wípé àpẹka tó gbọ́ ṣùgbọ́n bá a ṣe pé a tó gbọ́ àgbàgbé kádàrá Ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ ẹ wá jẹ́ àgbọ̀ yìí ayé lọ́dọ̀ ayé social media o tí ọba ṣe ayé social media oríṣiríṣi irọ́ wọn ọba jẹ lọ wọn ọba ṣe kéèyàn ò pé torí ọmọ mi ti jẹ́ sọ́jà ó lè na ará àdúgbò ó lè pa ará àdúgbò ayé nǹkan ọ̀hún àti kúrò láyé sọ́jà tó kú òdìbáráàkì yóò gba new passport máa ń lọ báyìí wọ́n fẹ́ ṣe báyìí yóò gba páàsì ó tún káwọn ẹgbẹ́ rẹ lọ ṣùgbọ́n Ọlọ́run bó ṣe fẹ́ kó rí ni Ọlọ́run wà ní dà wá láàmú òun dójú tì yín èyí tẹ́ ẹ jẹ́ àgbọ̀ yìí wọ́n fẹ́ sọ fún yín ní síkírìtì ẹnìkan wà nílùú Ìṣẹ́yìn oníwòun ọ̀gbọ́ alẹ́ àná mo tó. bákan náà ńgbà tá a wọ ìlú Ìṣẹ́yìn bàbá yẹn a níbo ni ibi tí ṣẹlẹ̀ là ń lọ bàbá láwọn gbọ́. ó fi hàn pé bọ́lọ̀ ń ṣe fẹ́ yìí wọ́n máa tàṣà òun náà. àwọn tá a ti dé Ọlọ́run ló dójú tẹ̀lé a rí wípé wọ́n yan ìsìlámù jẹ wọ́n fẹ́ yan Ọlọ́run jẹ Ọlọ́run ló ṣe wá ní ọmọ ogun tiẹ̀ sọ́jà ìsìlámù bó ṣe wá ṣe wá báwọn Ọlọ́run ló fi wá pamọ́ ní bùwá láwọn àlàáfíà ìlàjọ kan lọ àwọn àfáà wa Saheed Shittu náà Ọlọ́run ọba ni wà ẹni tó bá yẹ pé nítorí kí wọ́n má bàa yan ìsìlámù yẹn wọ́n má bàa yan Ọlọ́run wọ́n bá wà nínú abẹ́rẹ́ Ọlọ́run ní wọ́n ti wá jáde ìgbàgbára. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. alhamdulilayi dúpẹ́ fún Ọlọ́run sọ èmi kàn fẹ́ rọ gbogbo àtà jẹ́ mùsùlùmí lágbàáyé ká bẹ́ẹ̀ bó jẹ́ pé ẹ̀sìn wa kì í ṣe ẹ̀sìn jàgídíjàgan kì í ṣẹ̀sìn wàhálà a tún wá lórí ìtọ́ pé a lófin so tí bá ti pé òfin la fi handle kínní táwọn bàbá fi handle ẹ̀ yóò ti dàrú àwọn apá kan wà lórí Nàìjíríà àwọn ẹ̀yà kan láì ní dárúkọ ká nípa àwọn ló bá ṣẹlẹ̀ sí nípa àsọpọ̀ láwọn sọ ò ṣùgbọ́n a dúpẹ́ fún Ọlọ́run àti ọwọ́ òfin tẹ̀yìn bàbá wa tẹ́ fi ní ká fi mú ní mọ́ṣáláṣí ọ̀dọ̀ mi mọ́ṣáláṣí ìyá àdínì ní Ọlọ́dẹ Àwùjá wa nídìí òsè Àwùjá wa fèsì ilé ìjọsìn àwọn fada àwọn Catholic wọ́n dẹ̀ wá bá àwọn ìyá wa àdínì wọ́n wá bá wọn wípé ó ń disturb àwọn adẹ̀sẹ̀ kọ́ pé Islam fàlàfíà wọ́n lọ́ọ̀yà kọjú ẹ̀sìn fún mi àyàrí bíi pásítọ̀ ilé ìṣe ń yarí tó ń dì tó ń fa àwọn náà pé tọ̀ tó bá ní àwọn lára adẹ̀ ayọ́kù ń bẹ̀ tẹ́bádé mọ́sáàsì wọn lò sẹ́yìn kò kọjú sí Catholic so torí pé ẹ̀sìn wa fẹ́ ká gba àlàáfíà láàyè gbogbo Ọlọ́run ìjà irú eléyìí mọ́ tó bá tún fẹ́ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ẹja fi ọwọ́ òfin ó ti wà lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ìyá nínú wọn ni bàbá wa láti Nàkọ́mí o kọ́lọ́mbà bàbá wa Sheikh Daud Afọlábí tó jẹ́ coordinator fún Nàkọ́mí Ọ̀yọ́ state lápapọ̀ so akí gbogbo Ọlọ́run ìjọba jẹ́ o assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. àwọn ni ó lágbára o àdúgbò ẹ wo ilẹ̀ ìjọ wọ́n wù nílùú ayé o kékeré kan wọ́n tún láyà tó bí wọn létí wọ́n nà mọ̀ mọ́ wọ́n tún wà tó wà lọ́wọ́ ní àlẹ́ sí. wọ́n wú ẹlẹ́ alẹ́ wọ́n kan lẹ́ alẹ́. yìí náà ti rí ohun tí a mú wá fún wa lénìí
ẹ bá wa like, ẹ bá wa share, ẹ bá wa subscribe sí Orí Òjíṣẹ́ TV, ẹ bá wa tẹ notification bell so that a bá tún mú àwọn àkọ̀tun wá fún wa, ẹ̀yin lẹ́ ò kọ́kọ́ máa rí títí di ìgbà tá ò tún máa pàdé lórí Òjíṣẹ́ TV. Ó dàbọ̀.